kẹ́ share live yìí sí Governor Dàpọ̀ Abíọ́dún, kẹ́ dẹ̀ share live yìí sí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tó wà ní Governor Dàpọ̀ Abíọ́dún àti ẹ̀yin òṣìṣẹ́ ìjọba, ẹ̀yin town planning. Ọba Solomon wá bẹ̀yìn ni. Portable rán mi ṣe o. Mi ò dẹ̀ rò pé mi àti Portable jọ sọ̀rọ̀ lórí fóònù rí. But a ti jẹ́ oríra face to face rí. So ó ti pa wá pọ̀ rí. But a jọ sọ̀rọ̀ lórí fóònù rí. Kò rán mi sí yín. But gẹ́gẹ́ bí ìpè tí a pè mí ló fà tó fẹ́ fi dáhùn sí ọ̀rọ̀ náà. Governor Dàpọ̀ Abíọ́dún, mo mà nífẹ̀ẹ́ yín púpọ̀ o. Nǹkan méjì ló jẹ́ kí n nífẹ̀ẹ́ yín. Nǹkan àkọ́kọ́, ní ìgbà tí scarcity owó ṣẹlẹ̀ ní Nàìjíríà, ó dà pé time yẹn ni campaign bọ́ sí. Mo rí wípé ẹ wà lórí mọ́tò, ẹ wá bẹ̀rẹ̀ sí campaign. Àwọn ará ìlú yín wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ fún yín lọ́jọ́ náà wípé olè, ẹ̀yin ìjọba olè, a ò dìbò fún yín, a ò ṣe gbá. Statement tó bọ́ lẹ́nu yín lọ́jọ́ yẹn ni wípé kì í ṣe èmi ló kówó pamọ́, ẹ má bínú, kì í ṣẹjọ́ wà, ẹ ṣàánú wà as a governor. Èyí fi hàn wípé ọmọlúwàbí ni yín, agbára ò dẹ̀ bò yín lójú, ipò kò sọ yín di ẹ̀dá míì. Àkọ́kọ́ nìyẹn. Ìgbà kan tó wà ní ìmọ̀ kan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tó ní kó má ta epo, scarcity epo tó wáyé, ẹ̀yin fúnra yín as a governor ẹ kó ní ọ́fíìsì, ẹ lọ sí àwọn ilé epo yẹn, ẹ lọ sí ẹni kó máa ta epo fún àwọn ènìyàn. Nǹkan méjì tẹ́ ṣe tó jọ mí lójú nìyẹn as a president, as a governor, tó fi jẹ́ kí n mọ̀ wípé governor ará ìlú ni yín, ẹ kì í ṣe ẹ̀hànà governor. Mo fi àkókò yín bẹ̀ yín àti ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tí Portable ṣẹ̀, mo fẹ́ kẹ́ dáríjì Portable. Mi ò fẹ́ kẹ́ bà nǹkan ẹ̀ ní ẹ̀jẹ̀. Portable ti ṣẹ̀ o, aláìmọ̀ọ́rí ẹ̀dá ni o, ẹni bí ni o. Ó jẹ́ kí Ọlọ́run regret wípé òun dá lọ́lá, ìyẹn Portable. Ibi wo ni Portable ṣe? Màá sọ fún yín. Tálákà ni Portable. Ìdílé tálákà ló ti jáde. Ọlọ́run wá yọ láàrin tálákà, ó wá sọ di ọmọ ológo. Portable ló yẹ kó jẹ́ ìtùjú ní gbogbo àgbáyé. Òun ló yẹ tí ìyà bá ń jẹ ọmọ tálákà, òun ló yẹ kó máa jà fún wọn. Kì í ṣe ìwọ ló yẹ kó tó máa ní tálákà lára. Ìdí tó fi jẹ́ ẹ̀hànà nìyẹn, ẹni bí. Bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ money, DJ Chicken, pastor tó gbá létí, ṣé ìkan tọ́lọ́run tó tẹ̀ dá ẹ lọ́lá nìyẹn? Ẹ fún ní mọ́rò, ẹ gbá létí, ẹ ṣe gbá. Who are you? Who you be? Ojú òkè máa ń tì ẹ́ ni. Ìwọ nìkan ló máa kọ́kọ́ di star ni, ìwọ nìkan ló máa kọ́kọ́ lówó lọ́wọ́ ni. Ó dá ìyà ọ̀tọ̀ wà ní pé kéèyàn lówó lọ́wọ́ kó lọ́pọlọ.
olówó ò lọ́pọlọ. I'm talking to Portable now. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí bàbá ẹ ló yẹ kó máa bá ẹ sọ. Iṣẹ́ bàbá ẹ ni mò ń gbà sí lọ́wọ́ ẹ báyìí. O ò tí ì ju ọmọ tí bàbá ẹ máa gbá etí ẹ̀ tó máa sọ pé ọmọ mi opportunity lórí gbà orí ọ̀fẹ́ lórí gbà ṣe jẹ́jẹ́ ayé ò bàbá yìí náà. Any small things ẹ fún ní mọ́rò, any small things ẹ gbá etí ẹ̀, any small things ẹ lù pa. Kí ló dé? What happened? Àwọn èèyàn ń wò àwọn èèyàn bá ẹ kọ́ sílẹ̀. Ibi tó ti bẹ̀rẹ̀ sí ní problem ayé nìyẹn. Tọ́lọ́run bá kẹ́ ẹ lo kíkẹ́ tọ́lọ́run kẹ́ ẹ láti máa fi help àwọn ènìyàn, kì í ṣe kó máa lo kíkẹ́ tọ́lọ́run kẹ́ ẹ kó máa fi oppress àwọn ènìyàn. Tó bá wá jẹ president ńkọ́ wàá pa gbogbo àgbáyé tọ́nà. Tó bá wá jẹ governor ńkọ́ olórin lásán Ọlọ́run kẹ́ ẹ fúngbà díẹ̀ ó dẹ̀ sọ́ra díẹ̀ hàn sí gbòòrò. Why? That is a stupidity. Ní rò pé mo bá ẹ sọ̀rọ̀ báyìí rí. Mo máa ń bá ẹ ṣeré ni. Mo dẹ̀ máa ń lo orin yẹn láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. But ọjọ́ ọ̀rọ̀ tó. Àṣejù ẹ pọ̀ jù. Ìgbà tó gbá pásítọ̀ létí. Mo ṣe fídíò fún ẹ pé kó wá pásítọ̀ yẹn lọ pé kó lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi rò kó padà lọ bẹ̀ pásítọ̀ náà. Arákùnrin lọ take time púpọ̀. Ògo ẹ tó ń jó lálá yẹn. Nǹkan tó lè jẹ́ kí ó pẹ́ òun ní ìfarabalẹ̀ àti ìtẹríba àti ìwà ọmọlúwàbí jẹ́ ọmọ ènìyàn. Olówó but kò sọ́pọlọ kò dẹ̀ níwà ẹ hàn náà ni ẹ. Bí ìjọba bá wá bá a wípé àwọn town planning ṣé owó tó fẹ́ fún wọn ní òní ni. Ìgbà tí mo ń kọ́ ìjọ ọmọlúwàbí l'Ondo State irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi náà. Bá ṣe ṣe foundation báyìí ní ìjọba Ondo State wá. Wọ́n fẹ́ gbé máàkì sí orí ìjọ ọmọlúwàbí. Wọ́n ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ló ní àwọn ìwé kan tí mo gbọ́dọ̀ gbà surveyor kìnìkan. Èèlò ló máa ná mi. Wọ́n ní oye báyìí mo dẹ̀ fún wọn. Kí ló dé? Gbogbo nǹkan kọ́ ni jàgídíjàgan. Gbogbo nǹkan kọ́ ni ẹ̀hànà. Kò sí èrè nínú ọmọ ìta. Kò sí èrè kankan nínú ọmọ ìta. Kò sí èrè kankan nínú kéèyàn máa ṣe rádaràda kó máa ṣe jàgídíjàgan kiri kó máa gbá etí ọmọ lọ́mọ kó máa fìyà jẹ ọmọ lọ́mọ unnecessary. Because of what? Kí ló dé? Farabalẹ̀ Mr. Man. So ọ̀rọ̀ tí wọ́n bá ẹ sọ yìí bàbá tó bí ẹ ló yẹ kó bá ẹ sọ. Iṣẹ́ bàbá ẹ ni. Ìjọ tó gbá pásítọ̀ lé tó yẹ kí bàbá ẹ pè ẹ kó gbé ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì kó gbá etí ẹ lẹ́ẹ̀mẹ́ta. Tó fẹ́ pa mí ni. Orí ọ̀fẹ́ lárí gbà náà ọmọ mi. Kí ló dé? Ó yá níwájú ó yá ẹ jẹ́ ká wá pásítọ̀ yẹn lọ ká lọ bẹ̀. Iṣẹ́ bàbá ẹ ni. Kò sí ẹ̀dá tó wà láyé táyé ò lè mú o. Kò sí bí o ṣe lè jẹ ẹbọ tó. Kò sí bó ṣe lè so oògùn tó. Kò sí bó ṣe lè gbàdúrà tó. Tí o bá ti farabalẹ̀ kó ṣe jẹ́jẹ́ ògo ẹ máa wọ mi. Anybody who hate ẹ o gbogbo àgbáyé ló nífẹ̀ẹ́. Wọ́n fẹ́ paná ògo wọ́n fẹ́ ṣe gbá. Ìwọ fúnra ẹ ló fẹ́ paná ògo ara ẹ torí àìfarabalẹ̀. Gbogbo àwọn ọmọ tó ń kó sí sẹ́ẹ̀lì yẹn ẹ má tí release wọn ẹ jẹ́ kán lò bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì torí ó pẹ́ tí àwọn náà ti ń fún èèyàn ní mọ́rò. Ẹ jẹ́ kí ọgbà ẹ̀wọ̀n náà fún wọn ní mọ́rò. Kò ní Phyllis ẹ̀ lára kò ní Phyllis ìyá. Èèyàn kan pè yín wípé ká lọ máa fún àwọn èèyàn ní mọ́rò. Ẹ̀yin náà bọ́ síta bí kìnìún bí ẹ̀hànà bí aláǹgbá ẹ bẹ̀rẹ̀ sí gbá ọmọ lọ́mọ létí ẹ bẹ̀rẹ̀ sí sóríṣiríṣi. Ẹ ò lọ́pọlọ wípé ọ̀gá wa má jẹ́ ká ṣe báyìí. Oore ọ̀fẹ́ la rí gbà. Ṣùgbọ́n gọ́vnà Dàpọ̀ Abíọ́dún tẹ́ bá ti fìyà jẹ wọ́n díẹ̀ fi wọ́n sílẹ̀. Níbo náà ti fẹ́ rí 5 million. Portable yẹn fún ara ẹ gbọ́dọ̀ arrest ẹ. Ẹ jẹ́ kó òun náà lọ jẹ mọ́rò tiẹ̀ ní cell ó jẹ́ ọ̀sẹ̀ méjì ó jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta. Kó wá ṣe ìwé
wípé ìjọ́kíjọ́ tó bá ti tún fún anybody ní mọ́rò kó gbé lọ sẹ́wọ̀n kó lọ máa ṣe mọ́rò ẹ̀ níbẹ̀. Portable, I love you so much because ògo ẹ̀ yìí, ògo tó jẹ́ wípé ó lálẹ́ hù ni, ògo tó jẹ́ wípé oore ọ̀fẹ́ ni, kì í ṣe gbogbo èèyàn ló ní. Jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ tọrọ Ọlọ́run, tó bá fẹ́ fẹ́ ìyàwó fẹ́, tó bá fẹ́ ṣe fàájì ṣe fàájì. Má jẹ́ kí Nàìjíríà tó rí wípé o gbá ọmọ lọ́mọ létí mọ́ kàbó fẹ́ nìkan ní mọ́rò ní Nàìjíríà yìí. Ìjọ́ tó bá tó ṣe, gbogbo àgbáyé máa kẹ̀yìn sí ẹ, wá dẹ̀ ní big problem. Tó bá jẹ́ pé ìwọ ní nǹkan tó ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀ sí ni, ó ṣeéṣe kó má sí láyé mọ́. Mo wà nínú ilé lọ́jọ́ kan ní nǹkan bí 1 o'clock, ẹni tó bá rántí story ẹ ní orí Facebook. Àwọn èèyàn mẹ́ta kan wá láti Abẹ́òkúta yìí láago kan òru, wọ́n wá kanlẹ̀kùn mi láago kan òru. Wọ́n náà wọ́n wá ìrànlọ́wọ́ wá láago kan òru. Tó bá jẹ́ pé ìwọ ni wàá pariwo lè lé wọn lórí, wà ní kan fún wọn ní mọ́rò kan pa wọ́n dànù. It's not supposed to be like that. So wọ́n wá bọ́ ìta, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Wọ́n náà wọ́n wá help wá pẹ̀lú ọ̀kadà lóru láago kan òru. Mo wá wà lórí live báyìí lórí Facebook. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbà mí lámọ̀ràn lọ́jọ́ náà lọ́hùn. Ọba Solomoni, take them to police station, go and lock them up, go and do this. Wọ́n wá ní tí bá gbé wọn lọ sí police station, àwọn tó ń wá ràn lọ́wọ́ wá níbo ló ti fẹ́ rí owó fi bẹ́ẹ̀lì ara wọn. Ọjọ́ tí a ń sọ yìí, mo jókòó síta mọ́jú pẹ̀lú wọn ni. Ẹ̀fọn jẹ mí mọ́jú gbèrègede ni. Ìgbà tí ilẹ̀ mọ́, wá fún wọn ní 150k gbé kó máa lọ. Ó dá mi lójú wípé tí àwọn arábìnrin bá ń gbọ́ mi nísìn, wọ́n á máa jẹ́rìí sí wípé má ní dẹ̀ sọ o. Kí ló fà tí mo fi ṣe bẹ́ẹ̀? Torí èmi fúnra mi ti jìyà rí. Ipò tí mo wà oore ọ̀fẹ́ ni. Àwọn tó wá láti Abẹ́òkúta kì í ṣe pé bóyá òun wọn, ṣùgbọ́n ìgbà tí ò sí hope, wọ́n ti rò ó pin wípé níbo làwọn lè lọ yìí o. Táwọn bá dé ọ̀dọ̀ Ọba Solomoni, àwọn máa rà ẹnu gbà. Tó bá jẹ́ pé ìwọ wà nìkan fún wọn ní mọ́rò torí pé wọ́n wọlé láago kan òru. Ayé ò lè Portable. Wàhálà yẹn ti pọ̀ jù. Ká ní pé òun ṣe wàhálà yẹn tó ń ráskà lórí íńtánẹ́ẹ̀tì tó bá da. Bọ̀ kó lọ máa ná ọmọ lọ́mọ. Wọ ẹni tó lọ nà ló tẹ̀ nígbà yẹn. Ní ìmọ̀ kan tó sọ pé ẹjọ́ papọ̀. Wo DJ Sikin, wo Money nígbà yẹn. Wo àwọn èèyàn oríṣiríṣi tó ti oppress because of a little power that you have. It's not supposed to be like that. And as a celebrity, kò yẹ kó máa gbé ọ̀rọ̀ ìdílé ẹ wá sí public. Ọ̀pọ̀ aláǹgbá ló dákú délẹ̀, a ò mẹ́lẹ̀ Tinubu. And then, let me ask you a question. Nígbà tó fẹ́ ya Dami, ṣé Queen Dami náà pé? Ṣé ètùtù tí ìyàwó ọba máa ń ṣe kéèyàn tó gorí ẹ̀ ṣe ó ṣe? Pẹ̀lú bóyá sọ pé ó tọ́jú bọlé tó. Irú àwọn ìyàwó tí Aláàfin Ọ̀yọ́ yẹn bá fi sílẹ̀, ọkùnrin tó bá fẹ́ gorí wọn ní àwọn ètùtù tó gbọ́dọ̀ ṣe. Ṣé ó ṣe àwọn ètùtù yẹn? Tàbí ọkàn gorí obìnrin? So please, ọmọ ìyá mi, lọ ronú padà kó nínú ìwà jàgídíjàgan kò lérè. Hooligans làwà ẹ nígbà kan. Táòtù gidi lèmi o. Bọ̀ kò sí èrè kankan níbẹ̀. Orúkọ ló máa ń bàjẹ́. Mo bẹ̀ ẹ́ tó rọ lọ́wọ́. Go and repent. Go and repent from your stupidity. Gbogbo ilé tó ń ṣe kì í ṣe ayé. Rádaràda ló ń ṣe. Okay? Go and repent. So tí Ọlọ́run bá yọ ẹ́ kó nínú eléyìí, má jẹ́ kí n gbọ́ pé o tún ná ọmọ kankan mọ́. Lo owó t'Ọlọ́run fún ẹ, agbára t'Ọlọ́run fún ẹ láti máa fi tún ayé àwọn tálákà sí, kì í ṣe kó máa fi gbá àwọn èèyàn létí kiri. Tẹ́nìkan bá wá sí ṣọ́ọ̀bù ẹ tí ò bá like ẹ, sọ fún mi pé kó máa lọ. Kì í ṣe kó wá lọ kó àwọn ẹhànà kan jáde. Ó yá, ẹ fún ní mọ́rò.
that is a stupidity. Tó bá jẹ́ wípé nǹkan tó ń ṣe ní Nàìjíríà tó bá jẹ́ pé ìlú tó wà advance ló ti ń ṣe ni wàá tó wà lẹ́wọ̀n ti pẹ́. Òkun lè ṣàdédé jí lọ́jọ́ kan kó máa ná ènìyàn láìsẹ̀ ẹranko. Kì í ṣàkókò ilé ẹ̀ka ìpèsè ẹ̀yìn ènìyàn ẹ má yẹ kí inú bí mi mo ń sọ̀rọ̀ tó dùn mí lọ́wọ́ please. So lẹ́yìn yẹn bàbá Portable ẹ jọ̀ọ́ ẹ bọ́mọ yín sọ̀rọ̀ orí ọ̀fẹ́ lórí gbà mo dẹ̀ gbà ládùúrà pé ògo ọmọ náà kò ní wọ mi. So mo ti wá padà sí ọ̀dọ̀ gọ́vnà wa gọ́vnà Dàpọ̀ Abíọ́dún àti ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tí Portable ṣe. Mi ò bẹ̀ torí pé kẹ́ máa arrest ẹ gbìyànjú kẹ́ arrest at least kó lo ọ̀sẹ̀ méjì kó fi kẹ́kọ̀ọ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì yẹn kó wá ṣèwé tó ń bá máa tún ná ènìyàn àbó máa tún sọ fún àwọn ọmọ kan pé kó máa fẹ́yàn ní mọ́rò tó bá tún try ẹ̀ ó dá mi lójú pé kò sẹ́ni tó máa bá ẹ bẹ̀ mọ́. Wọ́n àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ èèyàn mélòó ló jáde because wọ́n mọ̀ ẹ́ pé nǹkan tó ṣe kò dáa ó ti pẹ́ táwọn èèyàn ti fojú sí ẹ lára. Gbogbo àwọn tó kàn bá ẹ sọ̀rọ̀ gbogbo àwọn tí ó bọ́ síta tán bá ẹ sọ̀rọ̀ wọ́n fi ẹ́ sí ẹ̀yẹ ni kò yẹ kó rí bẹ́ẹ̀. So lọ tún wà ẹsẹ̀ Mr. Man okay opportunity tí o rí don't misuse it ó bẹ̀ẹ́ dúró lọ́wọ́. So Governor Dàpọ̀ Abíọ́dún òṣùṣù mi rèé o ọmọ Yorùbá ni ó yé yín nǹkan tí mo sọ ẹ má wo ilé Portable tó bá dẹ̀ jẹ́ wípé nǹkan tẹ́ fẹ́ ṣe níbẹ̀ yẹn ó wà important ẹ bá wa fún ní time díẹ̀ sí kó fi shift but ẹ má wo ilé ẹ̀ torí wípé bó ṣe burú tó ó ní àwọn ibi tóun náà tó dá sí ó ní àwọn ibi tó dá sí ó ní àwọn ibi tó dá sí. So ẹni tó dẹ̀ ṣe ibi lénìí ẹni tó ṣe ibi lénìí ó tún lè ṣe rere lọ́la ó tún lè wúlò fún àwọn nǹkan míì lọ́la. So ẹ má jẹ́ ká dájú ẹ̀ pa ẹ jẹ́ ká fi sírò pé tó bá jẹ́ pé àwa la bí tó bá ṣerú ìwà báyìí sá máa pa ni no a máa bá wí náà ni. So please mo bẹ̀ yín tó Ọlọ́run ẹ dáríjì ẹ má wo ilé ẹ má dẹ̀ wo ilé iṣẹ́ ọ̀rọ̀ eléyìí tí mo ń sọ yìí àwa ọmọ ìjọba àwa ọmọ president àwa ọmọ governor but àṣẹ tí Ọlọ́run fún ọká òun lọ́ka máa ń lò. So gẹ́gẹ́ bí ènìyàn lẹ́ran ara tí mo dẹ̀ mọ̀ pé kò easy láti gẹ̀ẹ́tì owó ẹjọ́ tó Ọlọ́run bá wa dáríjì Portable. Abẹ́òkúta náà lèmi wà o láti ìgbà tí mo ti wà lábẹ́òkúta more than after how many months 6 months ni yeah Abẹ́òkúta tù mí lára àwọn ọmọ gidi dẹ̀ wà lábẹ́òkúta yìí mo ń gbádùn Abẹ́òkúta gan o. Abẹ́òkúta is a peaceful area tí ẹ ò bá ti kọjá àyè yín téèyàn ò bá ti kọjá àyè Abẹ́òkúta wà peaceful yeah I'm enjoying myself since I'm in this Abẹ́òkúta so táyé bá dẹ̀ lè gbà wá kẹ̀ a lè wá sí governor office ká wá ṣe fàájì níbẹ̀ o a lè wá ṣe fàájì ní governor office mo ti dóbò pa l'Abẹ́òkúta mo ti ṣe fàájì pa so ilé ayé yìí gbogbo kan bí wọn tó wọn sí téèyàn bá ti mọ̀ wọn ara ẹ̀ tó bá ti ń ṣe jẹ́jẹ́ ò ní problem. Portable ayé ò le ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ ògo tí Ọlọ́run fún ẹ má fi oppress anybody mọ́ torí Ọlọ́run bínú sí ẹ lọ́wọ́ ọ̀yàn kan ló ń bínú sí ẹ ìwọ ló fa ìdí tọ́lọ́run fi bínú sí ẹ because opportunity kékeré tọ́lọ́run fún ẹ wo bó ṣe ń misbehave ẹ. Mo gbọ́ pé ọmọ kan náà gbé picture wá fún ẹ nígbà kan wọ́n ní kó wọ́n sọ pé kán fún ní mọ́rò ọmọ ẹ sunkún wá sórí internet irú ìgbésí ayé wo nìyẹn. So please mo bẹ̀ tọ́ Ọlọ́run go and repent from your habit ìwà burúkú ló máa ń hù tó máa sọ pé kán máa ná ènìyàn bíi ti tiẹ̀ ó ti wà ní ipò tálákàrí ó ti wà ní ipò tálákàrí so tí Ọlọ́run bá wá kẹ́ ìwọ ló yẹ kó máa gbè sẹ́yìn tálákà jù tí anybody bá wá ṣẹ̀ ìwọ ló yẹ kó kọ́kọ́ ní ẹ̀mí ìdáríjì
kì í sì wọ́n ló máa dúró síwájú tó máa sọ̀rọ̀ ẹ̀dẹ́ hànà sáàárín ìlú. No, I will not support that. So Governor Dapo Abiodun àti gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ní Ogun State, mi ò bẹ̀ yín pé kẹ́ má arrest ẹ̀, but ẹ má bà property ẹ̀ jẹ́, please, mo bẹ̀ yín ni. Ẹ arrest ẹ̀ kẹ́ jẹ́ kó lọ jẹ mọ́rò ẹ̀ náà ní cell bó jẹ́ ọ̀sẹ̀ méjì bó jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta. So after tó bá ti serve mọ́rò ẹ̀ tán, because Bíbélì sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kò yóò lọ láláì jìyà, tó bá ti serve mọ́rò ẹ̀ tán kó wá ṣe ìwé pé jọ́kíjọ́ tá bá tó gbọ́ wípé wo lọ fún ẹnìkan ní mọ́rò àbí wo lọ hùwà ẹ̀hànà kan láàárín ìlú, kó ń fúnra ẹ̀ sign, because rádaràda ẹ̀ pọ̀ jù. Ẹni tó lọ ń fọ orí tó bá lọ ń ṣe ètùtù ẹ nǹkan tó bá wọn ẹ ló lè máa ṣe ara ló ń dá, ìyẹn ò nítumọ̀. Nǹkan tí mo go against nínú ìwà òun ni kó máa fún èèyàn ní mọ́rò, kó máa ná ọmọ làkejì ẹ. Ṣé wo lè lọ fún ọmọ president ní mọ́rò àbò lè fún ọmọ governor ní mọ́rò? Àwọn tálákà bíi ti tiẹ̀ tọ́lọ̀ ń yọ ẹ́ kó láàrin wọn ló tún fi agbára tọ́lọ̀ ń fún ẹ tó fi ń oppress. That is a stupidity. Go and stop it. So láti ìgbà tí a ti jọ wà lórí internet mi rò pé mo bá ẹ sọ̀rọ̀ báyìí rí, but àti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ àìnú ẹ̀ pọ̀ ẹ̀ sì ń ṣe mí púpọ̀ wípé gbogbo àwọn tó dẹ̀ ń bá mọ̀ ní rìn ọ̀tá ẹ̀dẹ̀ ni o, wọn bá ẹ sòótọ́ ọ̀rọ̀. Anybody bá sọ fún ẹ pé dáadáa ló ń ṣe, ẹnìyẹn ọ̀tá ẹ̀ burúkú ayé ni. And then anything tó bá fẹ́ ṣe, o fẹ́ travel, o fẹ́ ṣe gbá kí n ṣe dandan kó a máa sọ lórí internet. Ọ̀pọ̀lọpọ̀ alágbá ló dá kò délẹ̀ àmọ́lé Tinubu. Wọ́n ti sign visa wa o, wọ́n ti ṣe gbá o, èmi àti ìyàwó mi o lájọ ń lọ sí London lọ́dún yìí o, ta ló rán ẹ? Who asks? Ṣé àwọn ìyàwó tó kùn sí ni wọ́n máa dùn sí? O fẹ́ ìwọ tó jẹ́ pé o kì í ṣe oníyàwó kan, àìmọye kan míì tó máa fẹ́ ṣe tó máa jẹ́ kó gbénú ẹ̀ as a man. Okay? O kì í sọ ọmọ kékeré náà. Ọ̀tọ̀ ni kéèyàn lówó, ọ̀tọ̀ ni kéèyàn lẹ́bù, ọ̀tọ̀ ni kéèyàn ní ìmọ̀ tó fi ń gbélé ayé. Ìwọ tí ò jẹ́ pé ìyàwó kan ló fẹ́, o fẹ́ mú ìyàwó ẹ lọ sí London, o bẹ̀rẹ̀ sí pariwo orí internet, gbogbo movement yẹ o bẹ̀rẹ̀ sí sọ fún gbogbo àgbáyé. Ẹ mọ̀ wípé o gbọ́ orin tí Òṣùpá kọ ni, Jàkẹ́ Àgbàlagbà Oyè. Tó bá yó kò fánú kò má ṣe kú bọ́m̀bọ́m torí ilé ayé gbẹ̀gẹ́. Ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni jẹ́jẹ́ láyé gbà. Wọ́n ní aríro tó rọra ń rìn, aríro tó rọra ń rìn, ikú ń pa ká má mú pẹ́, ọ̀pọ̀lọ́ tó ń jasẹ̀ mọ́lẹ̀ pa. Kí ló dé? Ẹ kẹ́kọ̀ọ́ lára àwọn olórí tó wà síwájú yín, kẹ́kọ̀ọ́ lára Davido, kẹ́kọ̀ọ́ lára Wizkid. Ẹ̀rọ bọ́ sọ̀rọ̀ ń jayé wọn lókè. Kì í ṣe pé àwọn náà ò lè sọ̀rọ̀ náà. Ó ní ibi tó yẹ kéèyàn ti sọ̀rọ̀, ó ní àwọn ọ̀rọ̀ tó yẹ kéèyàn máa sọ ní public. Okay? So that is my advice for you. So mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí Governor Ondo State, Governor Ogun State, mo bẹ̀ yín ni ẹ má wo ilé Portable, ẹ má dẹ̀ wo property ẹ̀. So ẹ jẹ́ ká fi ilé ìfà létí, tó bá tún ṣe irú ẹ̀ lọ́jọ́ míì ẹ lè wá ṣe nǹkan tó wù, ẹ ò dẹ̀ lè rí mi níta kí n bọ́ ìta. So mi wá láti fi Portable sí ẹ̀yẹ, mo wá láti gbà níyànjú gẹ́gẹ́ bí ọmọ ológo, because ìwọ tó bá ti jẹ́ ọmọ ológo gbọ́dọ̀ kíyè sára. So gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ tẹ̀lẹ̀ bọ́ ìta tẹ́ fi ń sí ẹ̀yẹ, kì í ṣe àkókò yẹ̀yẹ́ la wà. Ó dé bá nìyẹn o, kò dẹ̀ sẹ́ni tí nǹkan tó ṣẹlẹ̀ sí tí ò lè ṣẹlẹ̀ sí, we are human being. But tí nǹkan tó dé báyìí kì í ṣayé ló ń ṣe àfọwọ́fà ẹ̀ ni. Àwọn tí Portable tó dárí kan tó pọ̀ jù, àṣejù ẹ̀ pọ̀ jù. So mo bẹ̀ yín ni Ogun State government, ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì. So bàbá Portable, ẹ bá ọmọ yín sọ̀rọ̀, ẹ bá ọmọ yín sọ̀rọ̀, ẹ bá ọmọ yín sọ̀rọ̀. Portable, wá àwọn ènìyàn gidi tó lè máa advice yẹ. You don't have self-control. You cannot control yourself.
wo gbọ́n onímọ̀ but you don't have the knowledge of humanity and you ò ní ọpọlọ téèyàn náà fi gbé ìgbé ayé nírọ̀rùn. Ọlọ́run fún ẹ nìyẹn. O lè kọrin o lọ́pọlọ but ìmọ̀ téèyàn fi gbé ìgbé ayé ò ní. Ẹ̀yin ọmọ tí wọ́n dẹ̀ kó lọ sí sẹ́ẹ̀lì tó ń bá Portable ṣiṣẹ́ tẹ́ bá ti bọ́ síta ìjọ́kíjọ́ tẹ́ bá tún jẹ́ kí Portable lò yín láti lọ fún èèyàn ní mọ́rò ẹ ò lè bọ́ ń bẹ̀ máa o. Tí ọ̀gá ẹ bá fẹ́ sọ pé kó lọ máa ná ènìyàn sọ fún ọ̀gá ẹ pé no kì í ṣe yẹn la wá ṣe níbi iṣẹ́ orin làwa wá kọ́ níbí ẹ jọ sá ẹ má kó bá wa ẹ kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. So mọ́rò tẹ̀yìn gbà ní ọgbà ẹ̀wọ̀n nísìn ẹ̀yin náà ti rí bó ṣe rí lára. Bíbélì sọ wípé òṣùwọ̀n tó bá fi wọ́n ọmọ làkejì ẹ̀ la máa fi wọ́n sẹ́yìn náà ti rí bí ìyà ṣe rí lára. As a human being wo dẹ̀ ń gbá ọmọ làkejì ẹ̀ létí ṣé inú ẹ̀ máa dùn tán bá gbà wọ́ létí. As a human being ó fìyà jẹ ọmọ làkejì ẹ̀ torí pé ó lágbára jùlọ ṣé tó bá ṣe fún ẹ ṣé inú ẹ̀ máa dùn. Bẹ́ẹ̀yàn ṣe ń wọlé ayé nìyẹn. Please mo bẹ̀ ẹ́ ni torí Ọlọ́run ẹ lọ ṣe jẹ́jẹ́ ilé ayé gba jẹ́jẹ́ gan. Kò dìgbà tó bá fìyà jẹ ènìyàn kò dìgbà tó bá oppress ènìyàn kò dìgbà tó bá bú ènìyàn káyé ẹ̀ tó lè dá. Ṣe content ẹ within you dára ẹ within you má lọ bá anybody. Bí ìjọba bá sọ tó bá bí mo ṣe wà yìí tí n bá ń lọ ní títì tí ọlọ́pàá bá dá mi dúró mi ò kì í sọ fún ọlọ́pàá wípé you don't know me no màá dúró where is a particular ọ̀hún lélẹ̀ tí bá fẹ́ yọ jáde this is not Oba Solomon it's like I don't know whether it's my junior brother. This is Oba Solomon. Oba Solomon you take this one to buy pure water. Wọ́n lọ tèmi nìyẹn. So mi ò ní ìta tó bá mọ̀ mí kì í ṣe mi ló máa introduce ara mi sí ẹ. So torí pé o jẹ́ ìlú mọ̀ọ́ká ìyẹn ò sọ wípé kí ìjọba má gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé. Orúkọ lásán ló ní. Okay, that is life. Mi ò pẹ̀lẹ́ tó máa dé wíkà. You don't know me, you don't know who I am. Who are you? You are nothing. Torí pé gbogbo àgbáyé ti mọ̀ ẹ́ kò ní ìdí wípé bóyá o jẹ́ wo ní mínìjọ ẹnìkan lọ no. Okay? So ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ orúkọ lásán ni. Please, ó bẹ̀ wá ni. We are nothing. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. So ẹ̀yin ọ̀rẹ́ Portable ẹ má tún ṣépè fún Portable mọ́. Ẹ má bàa dákún ìṣòro ẹ̀. So ó ti ṣẹlẹ̀ ẹ gbàdúrà fún. Gbogbo ẹ̀yin èèyàn ẹ yọ jáde kẹ́ bá bẹ ìjọba. Ó lè dá mi lójú wípé eléyìí tí mo sọ yìí gọ́vùnà wa máa gbọ́. Gọ́vùnà Dàpọ̀ Abíọ́dún torí ọ̀rẹ́ ará ìlú ni tó bá dá ilé Portable sí kò tú irun kankan lára ẹ̀ tó bá ní kán wo kò tú kankan lára ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé kò kàn ṣe bàṣẹ jẹ́ ènìyàn. So please gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ kẹ́kọ̀ọ́ lára Portable. Tọ́lọ́run bá ti gbé ẹ dé ipò tọ́lọ́run bá kẹ́ má fi ipò yẹn rẹ́ anybody jẹ má fi ipò ẹ má fi rẹ́ anybody jẹ olóore tó bá ṣoore fún ẹ má fi bí sú no matter what because ìbá oore tí a rán pé kó ṣe fún ẹ ló ti ṣe fún ẹ yẹn mo lè béèrè míì lọ́wọ́ ẹ̀ kó má ṣe ìyẹn ò wá ní kó wá máa bú ayé ò gbà bẹ́ẹ̀ ẹni tó fún ẹ ní 1000 lénìí ó dọ̀là wo lọ béèrè 2000 lọ́wọ́ Ọlọ́run ò ní ó wá bọ́ ìta wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Ọlọ́run á lè bínú sí irú ẹ̀dá bẹ́ẹ̀ aláìmọ̀re ni ẹ ẹni tó bá ti ní impact fún àṣeyọrí ẹ fún ìlọsíwájú ẹ má sọ̀rọ̀ sí no matter what that is life. So kì í ṣe èèyàn kan ló bí ẹ ìbá nǹkan tí a bá rán ènìyàn sí ẹ iṣẹ́ ẹ ló máa jẹ́ iṣẹ́ tí a rán èèyàn sí ẹ kò lè jẹ́ it's not by force. That is it. Torí wípé wo béèrè kan lọ́wọ́ èèyàn lénìí ó fún ẹ wo béèrè lọ́wọ́ ẹ lọ́la kò fún ẹ ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kódà. So gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá súnmọ́ gọ́vnà wa ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn workers Ogun State ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ bá mi bẹ̀ wọ́n pé kó má wo ilé
Portable Ọmọlálọ́mí kàn fi sílẹ̀ ṣùgbọ́n kẹ́rí wípé arrest yẹ bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n pé mo sọ pé mi ò bẹ̀ fún yẹn ẹ rí wípé arrest yẹ òun náà jẹ mọ́rò kóun náà rí bó ṣe ń rí lára tí ó bá dẹ̀ máa gba béèlì ẹ̀ kó sign wípé ìjọ́kíjọ́ tó bá máa tó fọ́mọ ọlọ́mọ ní mọ́rò àbí wọ́n wá fẹjọ́ ẹ̀ sùn wípé wo gbá èèyàn kan létí àbí wo lọ ná ènìyàn kan nǹkan tó bá fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ kó kọ síwájú ẹ̀ kó dẹ̀ filẹ̀ kó máa lọ mi ò bẹ̀ fún yẹn gbọ́dọ̀ arrest ẹ̀ because bíbélì sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ lára ìjìyà yes because nǹkan mi wà tí wọ́n bá kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀ tí wọ́n bá kọ́ èèyàn lọ́gbọ́n kò ní repent so bó ṣe rí ni mi ò bẹ̀ fún yẹn yẹn kó tí mo ń bẹ̀ fún òun ní ilé ẹ̀ tẹ́ fẹ́ wó òun ní ibi iṣẹ́ tẹ́ sọ pé ẹ fẹ́ bàjẹ́ so tó bá ṣẹlẹ̀ wípé ó máa di dandan pé ẹ fẹ́ padà lo bẹ̀ lọ́la ẹ bá wa fún wọn ní time ó fi gẹ̀ẹ́tì owó but it's going to court ẹ má yẹ kó lọ sí court kò tó court ẹ jọ tó ọlọ́mọ bẹ̀ yín ni ẹ má jẹ́ kó dọ̀rọ̀ court because láti inú yàrá mo ti ṣe analyse kìíní yẹn rí láti inú yàrá sínú sẹ́ẹ̀lì láti inú sẹ́ẹ̀lì sí kóòtù láti kóòtù sí ọgbà ẹ̀wọ̀n láti ọgbà ẹ̀wọ̀n sí ọ̀nà ọ̀run ni o ìwọ tó bá mọ̀ kó má mọ̀ ẹ má yẹ kó di ọ̀rọ̀ kóòtù ó ti ẹ kàn dí pẹ̀lú ẹ̀ kó náà mọ̀ pé ìkọ́ tóun ṣe kò dá kó dẹ̀ sign ẹ má jẹ́ kó dọ̀rọ̀ kóòtù ẹ ń gbọ́ mi so nǹkan tí mo bẹ̀ fún nìyẹn ẹjọ́ tó ọlọ́run yìí lọ́wọ́ ẹ̀ ní rí dààmú o àwọn ọmọ wa wọn ò ní ṣe àṣìṣe kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe o but àṣìṣe tí ẹ̀ yẹ pọ̀ jù ó lack of training ó lack ẹ̀kọ́ gan kí bọ̀bọ̀ yẹn because mo ti wò lórí íńtánẹ́ẹ̀tì wípé kí ló ń ṣe mọ́ nìyí ṣé ó jìyà rí ni ọwọ́ ayé ò tẹ̀ ẹ́ rí ni ó mọ nǹkan tó ń pè ní ayé abùnẹ́jẹ́ fòfò nẹ́ ayé tó máa ń ti ènìyàn pa lẹ́yìn tó bá tiẹ̀ pa tán wá kó lẹ́yìn ẹ̀ ìgbà tí owó tó wà lọ́wọ́ ẹ láyé máa ń hèlè lára ẹ̀ tó bá ti gba nǹkan tó fẹ́ gbà tó bá ní problem ọmọ ní rí anybody so please má tẹ̀lẹ́nu ayé má ṣe jẹ́jẹ́ tí olórí bá ṣoore fún ẹ tó bá ṣe fún ẹ mọ́ má bu má sọ̀rọ̀ sí tiẹ̀ ni pé kó tẹpá mọ́ ìgbésí ayé ẹ̀ báyé tiẹ̀ náà má ṣe dáa tí wọn náà má ṣoore fún ènìyàn kì í ṣe gbogbo èèyàn téèyàn bá tọrọ oore lọ́wọ́ ẹ̀ ló má ṣe fún ènìyàn irúfẹ́ àwa yẹn nísìnyí àwa ò kì í béèrè oore lọ́wọ́ anybody I like normal life mi ò kì í lọ ń bá ènìyàn ìwọ tó bá bá mi wo lùgbàdì ayé mi ò kì í dáhùn sọ̀rọ̀ tó bá kàn mí but ìdí tí mo fi dáhùn sí ọ̀rọ̀ eléyìí ara ajé ló ta mí so easy ni kéèyàn kọ́ tẹ̀lé so easy ni kéèyàn kọ́ bá níbo lówó náà wà so please ẹ bá mi dáríjì gọ́vùnà wa dàpọ̀ mo tún gbé fún yín lẹ́ẹ̀kan sí ẹ̀kẹta lélẹ́yìí èrò tí ì pọ̀ lẹ́ẹ̀kan mo ní nǹkan méjì mo fi láìkì yín mo ní nǹkan méjì lẹ́sẹ̀ ní Ogun State tó jẹ́ kí láìkì yín nǹkan àkọ́kọ́ mo ní táìmù tí scarcity owó tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ẹ bẹ̀rẹ̀ sí campaign tí àwọn ọmọ ìlú yìí sọ pé ó lè ìkòkò bàbá ẹ̀ sásùn Dàpọ̀ ó lè ẹ má tẹ́ ń sọ fún àwọn ọmọ ìlú yìí pé ẹ má bínú kì í ṣẹjọ́ wà èyí fi hàn wípé gọ́vnà ará ìlú ni yín ẹ ò kì í ṣe gọ́vnà sá. mo ní ẹ̀ẹ̀kejì nígbà tí scarcity epo náà tún ṣẹlẹ̀ tó ń sọ pé kó má tepo fún anybody tí kò sépo ẹ̀yin fúnra yín ẹ kó ní ọ́fíìsì ẹ wá àwọn ilé epo yẹn lọ sí sílẹ̀ pé ó yá ẹ lọ́ máa rí epo. nǹkan méjì tí mo fi gba tiyín nìyẹn tí mo fi láìkì yín ẹ̀mí dẹ̀ máa gùn. bẹ́ẹ̀ ni tí president gan bá ṣe wù yín jẹ ní Nàìjíríà Ọlọ́run máa gbé yín dépò president yẹn please ẹ jọ̀ọ́ tó Ọlọ́run mo bẹ̀ yín ni tó Ọlọ́run gbogbo ẹ̀yin workers tí Portable ṣe bá mi dáríjì but ẹ dín pẹ̀lú ẹ má wọlé ẹ má dẹ̀ wo iṣẹ́ but ẹ jẹ́ kó jìyà ẹ̀ṣẹ̀ ó jẹ́ ọ̀sẹ̀ kan kó lè mọ̀ wípé kò dá ká máa ní ọmọ ọlọ́mọ lára because èèyàn bá ní èèyàn lára Ọlọ́run gbọ́dọ̀ ní òun náà lára báyé ṣe rí nìyẹn tó bá tó mọ̀ pé ò fẹ́ ìnira má ní ọmọ làkejì ẹ lára nǹkan tó bá ti gbà kéèyàn ṣe fún ẹ má ṣe fún èèyàn tíjọba bá bá ẹ sọ̀rọ̀ listen sí nǹkan tó ń sọ hello wọ́n ní driving license ẹ̀dá okay driving license mẹ́rin
ṣé o mọ̀ mí ni ṣé o mọ̀ pé star lè mí ni ṣé yẹ káwa yìí máa gba driving license? You are stupid. You need to collect it. You are a human being. bí mo ṣe wá gbogbo ìwé mọ́tò mi ló pé gbogbo ìwé mọ́tò mi ló pé ló dẹ̀ ní plate number because o ò lè mọ gbogbo àgbáyé ò lè mọ̀ ẹ́ ẹlòmíì lè máa rí ẹ lórí internet kó má mọ̀ ẹ́ èèyàn mélòó ló fẹ́ máa introduce ara ẹ fún. You need to respect yourself before people can respect you. So gbogbo ẹ̀yẹn ni à Ogun State wà peaceful gan. Ogun State mo wà láti bí oṣù mẹ́fà tí mo ti ń ṣe fàájì mo ti ṣe fàájì pa mo ti ṣe fàájì pa so àwọn nǹkan tó fẹ́ bá yín sọ nìyẹn. So mo ti ṣe iṣẹ́ tọ́lọ́run rán mi mo ti jẹ ọkàn mi mọ́ mo dẹ̀ mọ̀ wípé gọ́vùnà wa Dàpọ̀ máa gbọ́ nǹkan tí mo sọ yìí mo dẹ̀ bọ́ máa ṣiṣẹ́ lé lórí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ tí Portable ṣe mo bẹ̀ yín ẹ má bínú dúró Ọlọ́run ẹ ro ti Ọlọ́run mọ́ lára ẹ má ro tiwa torí yàtọ̀ sí wípé ó ń dáwó yàtọ̀ sí pé ó lọ pín oúnjẹ fún àwọn ènìyàn mi ò torí kan tó da níwà bẹ́ẹ̀ ni gbogbo ìwà mi ò torí kan tó da ń bẹ̀ yàtọ̀ sí pé ó ń fún àwọn èèyàn lóúnjẹ àṣejù ẹ ti pọ̀ jù I don't like it. So bí mo dẹ̀ ṣe ń sọ yìí Portable tó bá ń gbọ́ mi ní comment section wo ti mọ ibi tó kùn sí wo dẹ̀ ti mọ ibi tó fẹ́ ṣe àtúnṣe sí àwọn ibi tó fẹ́ ṣàtúnṣe sí ni wípé má fìyà jẹ anybody mọ́ má sọ pé kán fẹ́yàn ní mọ́rò mọ́ ẹnìkan bá ẹ jẹ́wọ́ tó bá ètè fún ẹ ẹnu ní kó fi bá sọ̀rọ̀ tó bá lè fẹnu bá sọ̀rọ̀ arrest ẹ má sọ pé kán máa nà ènìyàn ọmọ kan bá ẹ ṣiṣẹ́ ó sì wà hù ó ní ìdá ti nà arrest ẹ as a human being má ṣe bí ẹni tó mọ̀wé náà díẹ̀ àwa yìí ò kàwé but tó o lè rí wa ká má ṣe bí tout nígboro for what kí la ń wá kiri okay so do the right thing at the right time gbogbo ọ̀rọ̀ tó bá di yánganyàngà yẹn nísìnyí ká ní pé ìgbà táwọn arákùnrin yẹn wá níjọ́ yẹn ìyẹn àwọn tán plan yẹn tẹ́lẹ̀ bá wọn sọ̀rọ̀ náà kò tí ì sí ọkàn lọ́wọ́ mi kí la máa ṣe ń sìn ẹjọ́ kí la máa ṣe so tí wọn ò ní fi wó lé mi kí ni ìgbésẹ̀ tí máa gbé wọ́n put it through àwọn ọ̀gá báyìí ní kó rí o àwọn ọ̀gá báyìí ní kó rí o òye báyìí ló máa san o òye báyìí ló máa san o I dey set wọn up. I'm a time planning I'm a king of time planning èmi ni time planning what type of time planning are you? Okay, that's the stupidity. Ìyẹn ò kì í ṣe pé o gbọ́n àbò oyè ọmọ ẹ̀ta àbò onífikọ́ àbí oní strong head ṣé sójà ti nà ẹ́ rí ó mà ṣe o kò sí ẹni tó ní strong head láyé o kò sí nǹkan tó jẹ́ strong head o má kọjá àyè láyé mo dẹ̀ sọ fún yín ní 2025 mo ní 2025 no matter who you be no matter who you be kàdánkàdá kò sí nǹkan tó dàbí pé kéèyàn pọ́nra ẹ̀ lé nínú ayé kéèyàn rẹra ẹ̀ sílẹ̀ no matter who you be 2025 kàdánkàdá ṣe jẹ́jẹ́ kò sẹ́ni tí ayé ò lè mú nǹkan méjì ló wà nínú ayé ìwọ tó bá wà ní ipò agbára tí ọlọ́pàá ò lè arrest ẹ tí sójà ò lè mú ẹ ayé ti ya alábàárà lójú oorun rí wọ́n ti fún ẹ lọ́fà rí wọ́n ti fún ẹ ní bọ́jọ́wọ̀ rí ó lè escape méjèèjì nǹkan tó ti dá nínú ayé ni pé kéèyàn respect ara ẹ̀ kó dẹ̀ máa ṣe jẹ́jẹ́ that is the key of life tó bá ti ń ṣe jẹ́jẹ́ ó máa dàbí ìgbà tó yẹ pé ó ń lo oògùn ni kì í ṣe oògùn ó mọ wọn ara ẹni kò sí ẹni tó kọjá ìbáwí nínú ayé president tó kọjá ìbáwí governor kọjá ìbáwí má kọjá àyè ló ti dá máa ṣe jẹ́jẹ́ láàárín àwọn ènìyàn tó bá ti ń pè kábíyèsí o máa sọ fún wọn pé Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ gọ́vnà o máa sọ fún wọn pé Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ president o Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ o ti la ayé já nìyẹn o ti kógo ayé já ṣùgbọ́n wo ní ìwọ ni president ìwọ ni gọ́vnà òpó fẹ́ máa tẹ orí àwọn èèyàn mọ́lẹ̀ àwọn ò ní fọlọ́pàá mú ẹ but wọ́n máa fàyè hàn án o àníríjà ayé o kò sí ẹ̀dá tó wà láyé táyé ò lè mú o jẹ́jẹ́ ọ̀láyé gbà ẹni tó bá ṣẹ̀ tó bá rí wípé o ò lè bá wí arrest yẹ
káwọn ọlọ́pàá pè yín kó bá yín yanjú ẹ̀. Kì í ṣe wípé kí wọ́n máa bára yín jà, kí wọ́n máa fọ́gùn mọ́ra lórí, kẹ́ máa yọ̀gò, kẹ́ máa yọ̀bẹ, kẹ́ máa ṣe bí táòtù, kẹ́ máa ṣe bẹ́ẹ̀ tó lẹ́kọ̀ọ́. Kẹ́ lè mọ̀ wípé táòtù ò lérè. Ẹ wo àwọn tó kọ́kọ́ ṣe táòtù nígbà tó wó dé, ẹ rí bọ́ ṣe gentle. Gbogbo jàgídíjàgan tènìyàn ṣe torí pé kò sówó ní ẹgbórin tí Pasuma kọ yes Pasuma. Gbogbo làgò mọ́lẹ̀ owó ni ò tí ì sí o. Tówó bá dé kò ní lè làgò mọ́lẹ̀ o. Owó tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n náà sì fi ń làgò mọ́lẹ̀. Kí ló dé? Ṣé street ni wọ́n fẹ́ kú sí ni? Ṣé ọmọ ìta ni wọ́n fẹ́ kú sí ni? Tọ́nà bá ti kẹ́ tó bá ti rí sí, wàá máa sọ fún àwọn tó wà lẹ́yìn wípé wá jàgídíjàgan ọ̀dà o. Àìríkànṣe kan ló fà táwa fi ń ṣagídí nígbà yẹn o. Ẹ lọ ṣe jẹ́jẹ́ o. Báyé ṣe rí rèé o, báyé ṣe nǹkan tó kàn fún ẹ níṣẹ́ nìyẹn. Ọlọ́run ti kẹ́ ẹ, Ọlọ́run ti lànà ọ̀là fún ẹ. Kí ló tún wá? Kí ló fa wàhálà? Okay? So àwọn tó ṣe jàgídíjàgan nígbà kan tó bá ti rí ṣe, wọ́n máa calm. Tẹ́ bá kàn ṣe jàgídíjàgan, wọ́n máa wò yín níran, wọ́n máa rẹ́rìn ni wípé kíní yìí kò sérè kankan bẹ́ẹ̀, orúkọ ló máa ń bàjẹ́. So please go and repent. Ẹ̀yin ènìyàn, ẹ kọ́kọ́ lára nǹkan tó ṣẹlẹ̀ yìí wípé kò sí ẹ̀dá tí ayé ò lè mú, kò dẹ̀ sí ẹ̀dá tó kọjá ìbáwí ní ọwọ́ ayé. Tí o bá lówó lọ́wọ́ tó nípò, tí ọlọ́pàá ò lè mú ẹ, tí sójà ò lè mú ẹ, àwọn ayé lè mú ẹ o. Tí o lówó lọ́wọ́, tí àwọn ayé ò bá lè mú ẹ, ọlọ́pàá ayé lè mú ẹ o. So sùúrù wọn láyé gbà, ayé ò gbà kólekóle o. So please ẹ bá mi dáríjì Portable, kẹ bá mi fi ilé ẹ̀ sílẹ̀ àti ọ̀nà ẹ̀ sílẹ̀, kẹ máa wò nǹkan tí máa bẹ̀yìn fún nìyẹn o. So bó ṣe rí nìyẹn. Eléyìí tí mo dẹ̀ wá sọ yìí kẹ̀ Portable tó bá jẹ́ wípé ọpẹ́ òun ló fìtì mi, jẹ́ kí n mọ̀ o. Tó bá dẹ̀ jẹ́ èpè, bó bá dẹ̀ jẹ́ pé mọ́rò náà lọ́rọ̀ tèmi náà tún gbà. Holy Aramada. Tó bá dẹ̀ jẹ́ pé mọ́rò náà lọ́rọ̀ tèmi tún gbà, jẹ́ kí n mọ̀. Bó dẹ̀ jẹ́ èbúbú lọ́rọ̀ tèmi náà tún gbà, jẹ́ kí èmi náà tún mọ̀ o. But àwa ti sọ tiwa. Iṣẹ́ tó lọ rán mi, àwa ti jẹ. Torí àwa ò kí ń parọ́ fèèyàn, àwa máa bá yàn sòótọ́ ọ̀rọ̀ ni. Àwa ò dẹ̀ kí ń bínú ọmọ ológo. Bí mo sọ pé kó rí fún ẹ, bẹ́ẹ̀ náà ni kó rí fèmí o. So that is life. So torí mo rí boy kan, bóyá mi mọ nǹkan tó jẹ́ ṣe fún ẹ, ó fi kọ́mẹ̀tì ẹ hàn àwọn ènìyàn lórí íńtánẹ́ẹ̀tì. Nǹkan tó fún lésì lórí DM. Èmi náà retí èsì tèmi náà. Bóyá hello Ọba Solomon, thank you for what you done. Pẹ̀lú advice tẹ́ fún mi. Àbí ṣé ń sí ire ní? Ṣé mo pè é sọ̀rọ̀ mi ní? Ṣé mo rán ẹni sẹ́ni? Ṣé mo sọ pé kẹ́ dáhùn sọ̀rọ̀ mi ní? Màá sọ pé má bínú o. Kàbíkẹ̀ kẹ́ má tẹ̀ bá mi sọ̀rọ̀ rárá. Hello Ọba Solomon, ẹ̀yin náà ẹ má retí mọ́rò. Kò sí ilé tó sí tí ò bá mi lára jọ níbẹ̀. Bọ̀ mo mọ̀ wípé ẹ̀mí ọ̀ ní gbé kó sọ wípé mọ́rò ló fẹ́ fún àwa. Irú àwa yìí ti kọjá mọ́rò lọ́wọ́ anybody. Ọmọ tó bá dán wò adán tán. Mo dẹ̀ mọ̀ wípé ò ní jẹ́ bú mi, ò ní jẹ́ sọ̀rọ̀ sí mi torí mi ò sẹ́ báyìí ẹ máa ṣe dá ni mo wá. Mo mọ̀ wípé ó máa padà thank mi, ó máa padà dúpẹ́ fún mi ni wípé Ọba Solomon o, I respect you sir, thank you very much sir. Mo dúpẹ́, màá lọ ṣiṣẹ́ lè. Mo ti mọ ibi tí mo fi sí. So ibi tó fi sí yẹn òun ni wípé ó máa ń fìyà jẹ àwọn ọmọ lọ́mọ. O mọ bó ṣe ń handle case. Irúfẹ́ pastor tó wá síwájú ẹ nígbà yẹn, tó wá preach tó gbá etí ẹ, kò yẹ kó gbá etí ẹ. Wàá kàn sọ fún pé kó get out. Hello sir, ẹ má bínú, mi ò fẹ́ gbọ́ wàásù, ẹ máa lọ. Tó o bá dẹ̀ lọ, ọlọ́pàá fún o ò ní ìdí kó lọ gbá etí ẹ fún ara ẹ. That habit is too much. Tí wàá tìyàwó ẹ bá jà, o ò ní ìdí àti gbé ẹjọ́ ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì. Nígbà tẹ́ fẹ́ fẹ́ ra yín, kì í ṣe àwọn íńtánẹ́ẹ̀tì ló fi yín fún ara yín.
èmi àti àwọn mímọ́ náà máa ń jà, èmi àtàwọn girlfriend mi náà máa ń jà, but ẹ lè gbọ́ lórí internet. Ẹ má jẹ́ kí àwọn èèyàn máa fi family yín ṣe content lórí internet. Nǹkan tó bá ṣe fún ìyàwó ẹ jẹ́ kó gbé láàrin wa àti ìyàwó ẹ. Okay? Àwọn movement ìgbésí ayé ẹ, ìṣerere ẹ má sọ fún àwọn ènìyàn. Má jẹ́ káwọn èèyàn mọ ibi tó ti ń ṣerere. Má jẹ́ káwọn èèyàn máa ṣeré ẹ, má jẹ́ káwọn èèyàn mọ movement ẹ. That is key of life for you. So I talk to you like father this night. Àmọ̀ràn tí bàbá máa ń gba ọmọ ni mo fún ẹ lálẹ́ yẹn. Iṣẹ́ tó yẹ kí dáàdì ẹ ṣe ni mo ṣe lálẹ́ yẹn. Ó wá kùn sọ́wọ́ ẹ ní kó appreciate àbí kó má appreciate, but ẹ̀yin government Ogun State ó appreciate kó appreciate. Ẹ jọ̀ọ́ ẹ má wọlé ẹ fi bá ẹ sílẹ̀, but kẹ́rì wípé arrest yẹ kó náà jẹ mọ́rọ̀ ọ̀sẹ̀ méjì. After that kẹ́ fi sílẹ̀ kó dẹ̀ ṣe ìwé jọ́gíjọ́ tó bá tó na anybody. Mi ò gba ti habit yẹn rárá tọ̀. Jọ́ tó bá kó tó fún anybody mọ́rọ̀ ó lọ́ máa ṣe mọ́rọ̀ ẹ̀ níbi tí àwọn ẹgbẹ́ ẹ̀ ti ń ṣe.